mo rí orin yìí àwọn kan ní ọ̀gá mi Òṣùpá Saheed wọ́n ní àwọn ló fi fún Portable lésì lórí èbúbú tí Portable bú wọn. Ẹ gbọ́ orin yìí. tẹ́tẹ́ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ o ayẹ̀rà fẹ́lẹ́kẹ̀wé ní Saheed àbí bẹ́ẹ̀ kọ́ ayẹ̀rà kí ẹ sọ̀rọ̀ mi gbogbo ọ̀jọ̀gbọ́n ayé ọmú ya màlúù lọ́ máa fún màlúù mu ọmú èèyàn lórí ẹ̀kọ́ máa fẹ́ èèyàn mu ayé wá fọmọ ẹranko ságo ló ń jẹ òfọmọdé wọn mọ pẹ́jẹ́kẹ́jẹ́ náà fi sára òfọmọdé ẹ̀jẹ̀ ẹranko ló ń di ìwà ẹranko ìdí ẹ̀rí tọ́pẹ́ èèyàn fi wò ẹranko gbogbo káwọn gírètì sẹ́ríláàkì gbogbo ẹ̀ pátápátá ọmọ ya màlúù lọ́ máa fún màlúù mu ọmọ èèyàn ló yẹ kán máa fẹ́ èèyàn mu ayé wá fọmọ ẹranko ságo ló ń jẹ òfọmọdé wọn mọ pẹ́jẹ́kẹ́jẹ́ náà fi sára òfọmọdé ẹ̀jẹ̀ ẹranko ló ń di ìwà ẹranko ìdí ẹ̀rí tọ́pẹ́ èèyàn fi wò ẹranko. But so possible sá ṣé ọ̀gá Òṣùpá Saheed ṣé ó ráyè gbogbo yẹn sá ṣé ọ̀gá lè fún Portable lésì ni ṣé ọ̀gá mi believe but láàrin mi àti yín ṣé Òṣùpá Saheed ṣé wọ́n ní láti fún Portable lésì ni ṣé wọ́n ní láti fún ní èsì. Ẹ fi lóyún ànábẹ́ comment section. This is Adeomade. Bye for now. Adeomade, advocate for the masses.